èmi lọ́mọ odò palẹ̀ tá ṣàrà ṣàṣà. Ẹ bá ń kìlọ̀ f'Awikonko lórí ọ̀rọ̀ orin ewì tó mérílé tó pamọ́ Chief Kunle Ologundudu ni. Bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́ ṣe tán tí ó kẹ̀dí nínú iyọ̀ ni. Ẹ bá ń kìlọ̀ f'Awikonko lórí Chief Kunle Ologundudu ọba pèdèpèdè ọba kọrin ní gbogbo lẹ̀kílẹ̀ tó fọ́ máa mẹ́nu àtẹnubà. Ṣé ti wíwọ́n epo ni àbí ta ìrówó rà? Mo pé ta ni ìjọ máa kú wọ́wọ́ ọ̀hún níwájú ọmọ kú yẹ́yẹ́. Ta ni lọ́mọ tí ó lẹ́kọ̀ọ́? Ta ló ní bàbá onírùgbọ̀n yẹ̀wù kẹ́ tó wá láti gbẹtumodù tí ó lẹ́kọ̀ọ́ wá láti iléèwé báńkì ní etí ọ̀rọ̀? Ta ni wèrè èèyàn wọ̀nyí tó ń pè l'Awikonko tó fẹ́ jájà náà? Ǹjẹ́ ta ni ìjọ máa kú wá níwájú ọmọ kú yẹ́yẹ́? Àjẹ́ pawọ́pọ̀ ká tíwà ìbàjẹ́ bọ́lẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ní rábẹ́ ẹ̀fẹ́fẹ́ ti yín kọ́hún ni. Ọba àlóyìn tí ń bẹ lórílẹ̀-èdè USA ti ń sẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ sọ̀lẹ̀ tó fẹ́ mọ̀ gbèsè irú róńgbò irú bàbá sóníwú ọmọ olè méjì. Ọba yìí gbowó COVID ó náà jẹ́ ẹwọ́n ní tó ṣe dá àwọn òkùnkùn rí báwí irú róńgbò irú bàbá sóníwú ọmọ. Ṣèbí bẹ́yìn náà ṣe ṣe nìyẹn ìgbà tí Chief Sunday Igboho tẹ̀ bìtúrẹ̀ gbogbo ọmọ Yorùbá nation ẹ̀yìn ọ̀dàlẹ̀ èèyàn wọ̀nyí onírúgbọ̀n yẹ̀wù kẹ́wù. Gbogbo owó tí wọ́n donate sínú àkáǹtì tẹ́ fi sórí ayélujára fún Yorùbá nation kí lẹ́ fowó ọ̀hún ṣe níbo lẹ́ fi sí? Kò lè dùn mí fún yín bàbá yín ṣe gbowó COVID lẹ́yìn náà ṣe gbowó Yorùbá nation tẹ́ ṣe náwó ọ̀hún jẹ. Ẹwà wí mi kí wá ní Chief Kunle Ologundudu ṣe tẹ́ ní ọ̀dà náà kẹ́ gbọ́ sórí ayélujára tẹ́ fi tẹnu àtẹnubá Chief Kunle Ologundudu. Èmi ọlọ́ládé ti dé sí yín lọ́rùn tó kún kọ́. Ẹ ṣe tán ó tẹ̀tẹ̀ tẹ́sẹ̀ tún fàtí ọ̀hún tẹ̀dí. Awikonko èmi pẹ́pẹ́ bá lọ rè túbá kẹ́ jáwọ́ lọ́kàn tí ó yọ̀ kẹ́ lọ rí gbómi lákàná ọ̀ ẹ ṣe tán tẹ́fẹ́ tẹ́ ó tẹ́sẹ̀ tún fàtí ọ̀hún tẹ̀dí. Ẹ̀yin tẹ́ bìtírẹ̀ Chief Sunday Igboho tẹ́ tún bìtírẹ̀ gbogbo ọmọ Yorùbá nation pátápátá. Gbogbo owó tó dán fún Yorùbá nation gbogbo owó ọ̀hún pátá lẹ tún ṣe báṣubàṣu. Mo rí yín bá bí wọn ò lè bọ́ báyìí. Ẹ wá lọ́ báyìí ṣe fi ó ṣe náwó COVID pé sọ nìkan ní kówó jẹ ni. Kí ló wá dé mo sáré p'Awikonko sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàálù wọn. Àṣọdálẹ̀ méjì níbẹ̀ nílùú ìlú olófà tínú ó fi lọ síwájú gbogbo èèyàn máa pẹ́tùmọ́dù. Gbogbo èèyàn máa pẹ́tùmọ́dù. Awikonko lọ̀dádálẹ̀ sóńgẹ̀ lẹ́kùn ẹ̀dá oníkú ọba yín lẹ́yìn tó jẹ́ wọnú apẹ̀rẹ̀ wọn. Wọ́n Awikonko ìkìlọ̀ lásán sọ lèmi ọlọ́dẹ tí ń kí ọmọ ríwo lọ́sẹ̀ lọ sí ìrí òtí ìbáwọn rẹ̀ gún. Bó bá lórí túbá lórí lọ́wọ́ Chief Kunle Ologundudu gbogbo ń tẹ̀ ṣe ní kọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́dẹ ń bọ̀ wá tú sí gbangba. Ọba ń jalè ọmọ ìlú tún pín lẹ́yìn. Ọ̀dàlẹ̀ méjì sọ níbẹ̀ nílùú Awikonko ọ̀dàlẹ̀ ènìyàn. Ìkìlọ̀ lásán mo wá kí yín mo sọ yín mo dúró náà bẹ́ẹ̀ bá lọ rè túbá lọ́wọ́ Chief Kunle Ologundudu. Gbogbo tẹ́ ṣe ní kọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá lèmi ọlọ́láyé tí ń bọ̀ wá tú sí gbangba bẹ́ẹ̀ bá lọ rè túbá. Èmi lọ́lọ́ládé mi ni ọmọ ọ̀dọ̀ àgbà ní mi tí ó ṣe pé ránṣẹ́ pátákó ẹ̀sìn ọmọ ni mi ti ń tajà lẹ́nu. Èmi lolúkòǹdó ọmọ tí ń bá ní kọ̀ọ̀hún ṣé tí ọmọ aláìsí.